kábíyèsí olódùmarè, kábíyèsí fá, á kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Talórun káàkiri àgbáláyé pátápátá pé ojú tẹ́ fi ń wò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ ò ní di láṣẹ lọ́wọ́ olódùmarè, láṣẹ lọ́wọ́ fá. Àwa la mọ̀ wá, ẹ̀yin la mọ̀ bá. Bẹ́ẹ̀ bá wa subscribe, tẹ́ ń tẹ like, ojú ò ní tì yín o, ẹ ní gbọ́mọ sí. Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ti wà káàkiri diaspora, tẹ́ ń tẹ wà nílẹ̀ àti tẹ́ wà lókè òkun, ẹ̀yin tẹ́ wà lókè òkun láyọ̀ tẹ́ filé sílẹ̀ bá o, wọn ò ní fòkun iná ṣẹ́lé. Gbogbo làálàá kòkò jàǹjàǹ tẹ́ ń ṣe, láṣẹ lọ́wọ́ olódùmarè, kò ní já sásán, kò ní já sòfò. Fúnra yín lẹ́ẹ̀padà wálé, tẹ́yin náà tó wá gbá wálé gbé nǹkan rẹ̀ ṣe, tí wọn ò ní fòkun iná ṣẹ́ láṣẹ olódùmarè. Àtẹ̀yin tẹ́ wá wà Nàìjíríà náà, tẹ́ ń wo fídíò wa, tẹ́ ń subscribe, tẹ́ ń like ẹ̀, tẹ́ ń comment, orí yín ò ní burú o. Ilẹ̀ yìí yóò dá lẹ́sẹ̀ lójú gbogbo wa, tiwa náà ò sì ní gbélẹ̀. Àwọn ọmọ ìyá wa kan ni wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ wọn. Ìbéèrè yìí ti ń lọ TikTok, ó ti ń lọ online tipẹ́tipẹ́, wípé ẹni ká ṣe Islam, ṣùgbọ́n ẹ dákun àǹfààní 5 péré tí Ànábì Muhammad tó jẹ́ pé olómù Islam wa, táyé pé ó mú wá fún àwa àràn Yorùbá. Arákùnrin kan wá ní, ó wà ní TikTok, wọ́n pè ní Alágúsí àbí nǹkan, ó wá sọ pé òun ó dákọ àǹfààní tó 1000, kíni àwọn àǹfààní 5 kíni. Ó wá dákọ àwọn àǹfààní, mo á fẹ́ kẹ́ jẹ́ ká lọ gbọ́ àǹfààní ọ̀hún fún gbogbo àwọn sẹ́yìn pé ọlọ́gbọ́lọ́ ń gbó wa, káàdùn àmọ́ gbèsè làkẹ́ pé sáǹfààní lè àbí sáǹfààní. Ẹ já gbọ́ àǹfààní tí arákùnrin yìí dárúkọ. Àǹfààní 5 tánàbí wa Muhammad tó ṣe ńlẹ̀ Yorùbá, àwọn òpònú kan ló máa ń béèrè irú béèrè yìí, ìdáwọ́kọ àǹfààní 5 tánàbí Muhammad tó ṣe nílẹ̀ Yorùbá. Àwa mùsùlùmí àkíyèsí lélẹ̀ ni mo fẹ́ pè wá sí. Tó bá béèrè lọ́wọ́ yín pé àǹfààní 5, dáwọ́kọ àǹfààní 5 tánàbí ṣe nílẹ̀ Yorùbá, ẹ má máa dáhùn, ó wà ridiculous, wàláì ó wà disgusting, ó wà absurd kẹ́yìn náà máa dáhùn àǹfààní tánàbí ṣe ní ilẹ̀ Yorùbá. Ànábì wa jẹ́ local champion ni àbí local prophet ni, ẹ sọ fún pé rárá mi ò ní sọ àǹfààní tánàbí ṣe nílẹ̀ Yorùbá. Ní tí mo fẹ́ kà fún ẹ ní àǹfààní 5 àbí àǹfààní 100, ẹ má máa ka 5 mọ́, tó bá béèrè 5 ẹ fún 10. Àǹfààní 10 tánàbí Muhammad tó ṣe gbogbo ayé lẹ máa sọ, tó pé Rasulul Alamina ni Ànábì wa Muhammad. Lẹ́nìí nínú àǹfààní tánàbí ṣe ní gbogbo. Ṣé ẹ mọ ìbéèrè àǹfààní 5 tánàbí ṣẹlẹ̀ Yorùbá yẹn gan, ìbéèrè wọn èmi ò rí bí ìbéèrè. Ìdí ni pé ṣùgbọ́n mùsùlùmí wọ́n rí bí ìbéèrè. Ìdí ni pé Ànábì ò délẹ̀ Yorùbá rí. So àwọn Yorùbá sì ti ń exist kí wọ́n tó gbé Islam dé. So tápá Ànábì wá wálẹ̀ Yorùbá rí tó wá kó wa ní nǹkan, á sọ pé a rí àǹfààní kan lára rẹ̀, ṣùgbọ́n ìwé rẹ̀ náà padà gbé wá ní wọ́n sọ pé ó ṣe báyìí, ó ṣe báyìí, ó ṣe báyìí. Ṣé ní kó Ànábì ò tó wá dé yẹn, kó tó gbéwèé rẹ̀ déhùn, ní kò ní bá ṣe ń ṣègbésí ayé. Ẹni tó bá wá síbí rí, tó wà láàrin wa rí, tó bá gbé rí, lẹ́yìn ká mọ̀ pé àbá rí àǹfààní kan tá a jẹ, àbá rí ẹ̀kọ́ kan tá a kọ́ lára rẹ̀, tó gbà ní wa rí. So àdìsọ pé akẹ́kọ̀ọ́ lára rẹ̀, but nínú ìwé tán gbé wá lẹ́yìn ká mọ̀ ìwé yẹn lẹ́yìn ká mọ̀ àlẹ́jì pé àǹfààní wo ni ìwé yìí, ẹ mú àǹfààní mẹ́ jáde tí ìwé yìí gangan fún wa. Torí aláwọn rú mọ́dẹ tá a sọ pé akọ́kàn báyìí lára wọn nílẹ̀ Yorùbá. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ogun tá à ń ṣe ara ọ̀sán yìí ló kọ́ àwọn èèyàn pé ẹjẹ́ ilé mélé, ẹjẹ́ ilé mélé, ẹsẹ̀ lé. Ètò Ọ̀rúnmìlà ṣe ń kọ́ wa wà ń bẹ̀, ètò Ògún kọ́ wa wà ń bẹ̀, Ṣàngó kọ́ wa wà ń bẹ̀. Ọ̀rúnmìlà tí ò bá gbé Mọ̀mẹ́lì tí ò bá gbé bí rí, láì sọ pé a rí nǹkan kankan kọ́ lára rẹ̀. Ṣùgbọ́n ní ìwé rẹ̀ tí wọ́n mú wá, wọ́n ní náà ni, àti ìwọ tó gbé ìdánigan wọ́n ní ló fẹ́ sọ. Ó wá sọ pé nínú ìwé òun, tó nínú ìwé òun, ó lóun wá ní, ó ní kìí ṣe pé ó ṣe àǹfààní fúnlẹ̀ Yorùbá, ó láǹfààní tó ṣe fún gbogbo ayé. Àǹfààní tó ṣe fún gbogbo ayé. Àǹfààní wá ní ẹ̀yin tẹ́ ẹ kàwé, tí wọ́n fẹ́ sọ̀rọ̀ pé ta ló mú kọ̀ǹpútà wá, kí ló kọ máa ṣe ibi géètì àbí kí ló kọ ẹ̀, olódìsíkọ̀ kọ̀ǹpútà. Ó kọ́kọ́ ṣe kó lọ gbé fún yẹn láǹfààní kan, ìwọ ó practicalize kìíní yẹn, àwọn èèyàn náà àmọ́ ṣe nígbà á sọ pé ìwọ ló kọ́ àwọn kìíní. Ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ mọ̀wé, kí ló kọ máa tí wọ́n sọ pé ó discover electricity tó discover náà.
onímọ̀ kan náà òun ló discover bí globe ṣe kọ́kọ́ tanná. Wọ́n lába testing wọ́n lọ kọ́kọ́ discover yìí pé kí náà tàn àrí ó ṣe àrí àwọn ẹ̀dẹ̀ ń ṣe lọ. ẹni tí bàálù kọ́kọ́ fò lọ́wọ́ rẹ̀ àwọn èèyàn mọ̀, àwọn tó kàwé mọ̀. ẹni tó kọ́kọ́ tó fóònù pọ̀ tó di pé wọ́n ń ké ẹ̀ló pé yẹn kọ́kọ́ pé ibìkan láyé àwọn èèyàn mọ́kọ ẹ̀ wọ́n practicalize àwọn èèyàn mọ̀. So tẹ́ wá fẹ́ sọ̀rọ̀ pé owó àwọn sọ pé Muhammad ṣe nǹkan fún gbogbo ayé àwa mú mi mọ̀ bí ni tó wá fẹ́ sọ pé Muhammad ṣe nǹkan fún gbogbo ayé ó ṣe nǹkan táyé pé Muhammad ṣe tó practicalize táwọn èèyàn mọ̀ táyé pé ní tó wá practicalize yẹn àwọn kan wá fi ń jẹun lónìí táyé pé wá jẹ́ ìmọ̀ táwọn èèyàn fúnra wọn lónìí. Kì í pé ó kàn wá gbé ẹjọ́ wá á kàn àmọ́ rojọ́ ẹ wá farabalẹ̀ kẹ́ wá wo ìmọ̀ tí Muhammad gbé wá fún gbogbo ayé táyé pé gbogbo ayé wá ní fi ń jẹun lónìí. ayé nígbà fi hàn yín níbí lénìí láìpẹ́ yìí fún mi ṣẹ́jú kan ń bọ̀. Now where are you from, Sheikh? From Senegal. Senegal dúdú ni ẹ̀rí láti Senegal ló ti wá torí ànábì Muhammad ló ṣe wá bí Masjidun Nabawi Asharif ní Madina làwà yìí dúdú ni. Salamu alaikum. Wa alaikum salam. Aywa. Naam. Masjid in Pakistan. Where are you from? From Pakistan. Pakistan, mashallah. I'm from Nigeria. What's your name? Nigeria. My name is Arshad Ali. My name is Ridwanullah. We are friends. Innamal mu'minuna ikhwa muslim. Ṣé gbọ́ èyí mọ̀ sọ̀rọ̀ kan pé ṣé dáwọn àfáà yìí mo mọ̀ sọ̀rọ̀ kan ó fẹ́ mú àǹfààní tí Islam ṣe wá ó má láwọ̀ kọ́ wá ó ní Senegal ẹjọ́ kí mo mọ̀ sọ̀rọ̀ kan nígbà tí where are you from níbo ni tó ń sọ ó mí sí ládùúgbò ọmọ Yorùbá ṣé ìwé torí tó bá sọ ládùúgbò sí yẹn gan ìyẹn gan ò gbọ́ mo mọ̀ sọ̀rọ̀ kan aláwọn ẹ̀yin tẹ́lẹ̀ kéwú àfáà yẹn tó mọ kéwú jù ń bì bó bá ti dọ́dọ̀ wọn bẹ́ẹ̀ pidgin ni ó mọ̀ sọ àbí mọ̀ sọ English. Ok èdè tó fi ń bá communicate yẹn táìpé wà general sí gbogbo ayé ó celebrate àwọn yẹn. Where are you from? I'm from Senegal. I'm from Pakistan. Where are you from? Èdè tó fi ń bá communicate yẹn ó celebrate yẹn o. Ṣùgbọ́n ládùúgbò tí wọ́n gùn ò lè sọ sí kó dán ọ lóhùn. Òun gan fúnra rẹ̀ kò gbogbo ládùúgbò wá. Ìyẹn wá ló celebrate pé where are you from? Ó wá kó wọn jọ ó wá ṣe fídíò ó wá ń ká àwọn èèyàn jọ where are you from? I'm from so. Where are we? We are in Medina. Kí lẹ wá ṣe? Muhammad àǹfààní tó ṣe tẹ́yìn lọ bá yẹn sìn tẹ́lẹ̀ bí àǹfààní hùn kì í ṣàǹfààní fẹ́yìn ó ṣàǹfààní fáwọn ọ̀nà rẹ̀ nípa àwọn ọ̀nà rẹ̀ ò mọ̀ jẹun ìran Lárúbáwá ìran Saudi Arabia kì í ṣe Lárúbáwá gan ìran Saudi Arabia kí àwọn ọmọ ìyá rẹ̀ káwọn mọ̀ jẹun ó ṣàǹfààní oúnjẹ fún wọn pé káwọn yẹn ó mọ̀ jẹun ló fi jẹ́ pé ẹ̀yin wá ń kówó tí ń lọ ẹ wá sọ pé ibẹ̀ ó mọ ilẹ̀ tó mọ́ ni nígbà tó wá débẹ̀ èrè wo ni wọ́n jẹ lẹ́yìn pé ó kówó rẹ̀ lọ ó lọ fi gbogbo àfin ètò aláṣẹ Senegal kí ló náà ṣe òun náà kówó rẹ̀ wá ó wá dálẹ̀ Saudi Pakistan ó kówó rẹ̀ wá ó wá dálẹ̀ Saudi ó wá ló káfà ní 100 ó wá ń fi àlébù ó sọ àlébù nǹkan ó sọ di àǹfààní ó sọ bàjẹ́ dóore wọ́n ní kó sọ advantage ó wá mú disadvantage ó wá sọ di advantage mọ́ra ẹ lọ ó mọye tó náà kó tó dé Mọ̀dínà yẹn nígbà tó wá padà bọ́ Mọ̀dínà àtàwọn Pakistan ẹgbẹ́ rẹ̀ àtàwọn Senegal táwọn náà tí wọ́n gbéwèé lọ́dọ̀ tiwọn náà tó fi kó wọn lọ́pọlọ tó fi kó wọn lẹ́rú ọpọlọ nígbà tó wá débẹ̀ ṣebí tẹ̀yìn bá fi owó ṣe business ó sáyẹ kí n ò rí tẹ̀yìn fowó ṣe nígbà tó wá ń bọ̀ padà Nàìjíríà èlò náà fún wọn padà ní owó rẹ o masalam aláàjì ó lọ fowó rà láàjì wọ́n gbé ìwá fún ọ ó kàwé ìwé tó wá kàún
ìwé ń sọ fún pé kó mọ bọ̀ lọ́dọ̀ wọn nígbà tí wọ́n á fún wọn náà nígbà tí wọ́n á padà bẹ́ẹ̀ tó dọ́dọ̀ wọn náà tó ń padà bọ̀ wọ́n ti fún ẹ ní language aláàjì òfúra aláàjì àbẹ̀yìn mọ́kà wọ́n ti kó sáwọn nǹkan ti kó sáwọn pípù ìlọpọlọ wọ́n ní o sọ ìwúlò tí Muhammadu mú wá fún Yorùbá wá lọ fẹ́ sọ tí mo mú wá fún gbogbo ayé nígbà tó wá débẹ̀ ó wá ń pẹ́ ọmọ Pakistan pé kó wá ẹ̀yin tí wọ́n jọ scam wọ́n lù wọ́n jìbìtì débẹ̀ o ẹgbẹ́ ẹ̀ tọ́jọ́ lù jìbìtì ó dàbí ẹni tí wọ́n pè lọ ṣe síbẹ̀sì ni àbí kí ló pè tó gbé wọn lọ wọ́n pè lọ ṣe síbẹ̀sì síbẹ̀sì wá gbówó lọ tán wọ́n wá ní kí ni ìwọ náà rí tó fi lọ ṣe síbẹ̀sì ó wá ní ẹ̀ẹ́dùn ẹ̀jẹ̀ pé bàdà Káyọ̀dé àjọṣe ni ṣé mo ní kí lórí tó fi lọ ṣe síbẹ̀sì ipe wọ́n sọ fún ẹ pé àkórí rẹ kú àkórí rẹ ò pé tákìtò tó rí rẹ pé kò yẹ kó lọ kó sórí síbẹ̀sì wọ́n wá ní kó tó lọ sí síbẹ̀sì tó fi kó síbẹ̀sì tí síbẹ̀sì fi gbowó lọ wọ́n ní bọ̀dà Káyọ̀dé ẹ wá tẹ́fẹ́ yìí náà sí síbẹ̀sì tí bá lọ síbẹ̀sì ni wọ́n ní kí nìdí tó fi kówó sí ntí ò lè gbówó rẹ lọ wọ́n tó gbówó rẹ lọ kílèsì tó fi kówó bẹ̀ wá nìyẹn ẹ bá ń pe bọ̀dà Kásímù bọ̀dà Kábírù ẹ̀yin náà wá síbẹ̀ yìí náà ṣe wọ́n ní tí wọ́n béèrè iye àwọn tó ṣe síbẹ̀sì lọ́wọ́ rẹ ni wọ́n ní kí nìdí tó fi kówó sí torí rẹ pé oòrùn kówó sí síbẹ̀sì wá gbówó rẹ lọ ó wá ń pe gbogbo àwọn tẹ́yọ sí síbẹ̀sì ipò ẹjọ́ ẹ wá jẹ́rìí síbẹ̀sì ẹ jẹ́ o fídíò yẹn tó jáde. Friend. Salam alaikum. Where are you from? India. What's your name? Ali. My name is Sigidwanullah from Nigeria. We are friends. Innamal mu'minuna ikhwa. Prophet Muhammad united us. You are here in Medina, Masjidu An-Nabawi Sharif. Now, salam alaikum. Where are you from? Assalamu alaikum. Where are you from? I'm from Malaysia. Malaysia. MashaAllah, I'm from Nigeria. What's your name? My name is Muhammad Rani. Muhammadu Rani. My name is Sigidwanullah from Nigeria. Salam alaikum. Salam alaikum, Sheikh. Where are you from? Salam alaikum. Wa alaikum salam. Where are you from? Where are you from? Minainan. Turkey. Turkey. Only Turkey ló ti wá. Turkey. Kò gbọ́ English kò dẹ̀ gbọ́ Lárúbáwá. Ṣùgbọ́n Turkey ni ẹni ti wá. Innamal mu'minuna ikhwa. Ànábì wa Muhammad ló unite gbogbo ọmọ ìyá ni gbogbo wa. Alhamdulillah, Medina ni wọ́n wà báyìí. Is in Medina right now, àbí? Masjidun Nabawi Sharif. Ọ̀dẹ̀ ó ní ẹni tó wá láti Turkey ó interview ẹ̀ ó wá ní ìtìbítì ìṣòwò tí mo kọ́ ní pẹ̀lú wọn náà nìyẹn sí pé ìwọ tó wá láti Nàìjíríà gan tó bá dọ̀hùn English ló mọ̀ sọ̀rọ̀ wá débẹ̀ wá ní ara Turkey gbọ́ Lárúbáwá ó gbọ́ Lárúbáwá àti ìlú wọn ló gbọ́ ni àwọn náà nílé Arábù tán sọ́ńbẹ̀ but ẹ̀yin lẹ lọ gbé Saudi lérí èdèlú tí wọ́n ẹ lọ gbọ́ àwọn tó bá sọ̀rọ̀ sí English ló máa ń sọ̀rọ̀ tó pé èdèlú tí wọ́n value ẹ̀ ju èdè ta lọ ẹ̀yin lọ́pọlọ yóò pé lórí ti dàrú mọ́ lágbárí lẹ value èdè Lárúbáwá lẹ gbé lórí èdè tí ìwọ fúnra ẹ̀gán só gbọ́ ṣebí Arab ọmọ Algeria wọ́n ní language tí wọ́n sọ bí Lárúbáwá táwọn náà sọ bẹ́ẹ̀ Arab country ní Turkey wọ́n ní language tí wọ́n sọ bí Lárúbáwá Arab Turkey ìwọ sí mọ̀ sóde tí wọ́n sí wọn àwọn tí ó gbádùn adúpẹ́ o àbí ẹlẹ́gùsí àbí kíní jẹ́ adúpẹ́ o tí wọ́n náà ti rí nǹkan adúpẹ́ pé orí Lárúbáwá márùn-ún mú wá mọ̀ pé àwọn Lárúbáwá yìí ìyún ni àǹfààní tí wọ́n mọ́dún ṣe fún Yorùbá ẹ sí wọ̀nyí Lárúbáwá ẹ̀ẹ́pẹ́ ilé àbá adá títí òkè ọdẹ ẹ̀yin Lárúbáwá ẹ̀yin ilé àbá kó security wá sókè ọdẹ lára àǹfààní kan náà nù àbí ẹ̀yin lẹ́kọ̀ọ́ security wá sí Kwara State ẹ̀yin Lárúbáwá adúpẹ́ ẹ̀yin Lárúbáwá ẹ̀yin lẹ́sẹ̀ bàálù tẹ́ gbé lọ́bẹ̀ adúpẹ́ o Lárúbáwá Kùránì tẹ́ ń kà ẹ̀yin lẹ́sẹ̀ àwọn dèdè rìn níjọ ẹ bá jí àwọn pàwọn tí ó tara ti yín náà jí àwọn náà wà ṣùgbọ́n lóko ẹ̀ tẹ́ ń kó wa lọ yìí ó kò panu ni o Ọlọ́run lòmí dúpẹ́ lọ́wọ́ Olódùmarè èmi ti jí àwọn ọmọ tèmi àtàwọn fámìlì mi gbogbo wa ti jí wọn bá àwọn tèmi náà bá ti rí jí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èmi ò ní pé kó wá sí nǹkankan ṣùgbọ́n wọ́n ti kì wá bọnú rọ́ láti tó ti pẹ́ tí wọn náà bá wá bọnú rọ́ yẹn wọn náà bọnú rọ́ yẹn ó lòmìnira
mi wà ní sọ pé kó wá sí yẹn kan ra lọ lé yín lọ ṣèwádìí kí là ń ṣe ń lé yìí bó bá sì fọkàn balẹ̀ tó bẹ lọ́run lé lórí gan lójú oorun ìran lè wá fún ọ tó mọ tán ṣe ń lé yín tó mọ̀nà tó mọ gbà tó mọ̀nà tó mọ tọ̀ ṣe pé wọ́n ní ní gbogbo òun náà yìí ó bá ti pọ̀ tó Nàìjíríà Yorùbá yóò bá ti pọ̀ tó ẹbí Yorùbá ti pọ̀ tó ní ayé àwọn àmọ́ tẹ̀lé náà wọ́n ní láṣẹ lọ́wọ́ Olódùmarè èmi àtàwọn ọ̀ràn mi à ní tẹ̀lé wọ́n ní ilé ìbò sì ní dàrú Nàìjíríà láwọ̀ kò ní dàrú gbogbo ẹ̀yin ọmọ ìyá wa káàkiri àgbáláyé àmọ́ àwọn òótọ́ ìwá fún yín fáwọn ọ̀pọ̀lọpọ̀ táwọn náà ti wà ní irú ìdè báyìí inú gbèkùn báyìí fún wa láti bọ́ ni gómìnira tá a sọ pé àwa láyé èyí wà láyé èyí olómìnira kí ẹ̀ wà ní gbèkùn ẹ̀sìn gan kò sí sómìnira ní ó dìgbà tí èèyàn bá tó mọ́ òtítọ́ òtítọ́ téèyàn á mọ̀ ní sọ̀yàn dòmìnira adúpẹ́ lọ́wọ́ Olódùmarè adúpẹ́ lọ́wọ́ Ọ̀fà adúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ̀ ń wò wá ìkànnì àwọn ọmọ ìyá yín ẹ̀yin mùsùlùmí tí wọ́n tú ọ́ tàbí èlùbọ̀là tó mú wáyé bẹ́ẹ̀ láti ṣe máa mú wa báwa bá ti ń rí etí wò ní dc láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ọ̀fà gbogbo ẹ̀yin lólùfẹ́ káàkiri àgbáláyé ó tẹ́ fi wò ní fọ́ ìtẹ́ fi gbò ní láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ọ̀fà mo sì làbọ́dúwẹ̀ làbọ́yè bọ́ ṣiṣẹ́.